tí o bá dúró tán tí o bá dúró tọ́ra dúró ẹgbẹ́ ló gbé ṣẹlẹ̀ ohun tẹ̀mí sọ ni pé ọmọ Yorùbá tí o bá ti mọ̀ fà dúró bẹ́tà kó jára ẹ̀ sílàkàyà rẹ̀ lẹ̀ pé ìjà tá a fẹ́ jà èmi kẹ́ gbọ́dọ̀ wà ń bẹ̀ gbọ́dọ̀ gbé ìtura gbà á a máa gbà á dandan náà ni gbogbo Benin Republic mélòó ni wọ́n sáyé iná wọn ń lọ sẹ́kọ̀ọ́sẹ̀ wọn mélòó ni gbogbo Togolese ẹ wá ń dẹ́rù bà wá ẹ wá ń dẹ́rù okó ńlá barúgbó wa ẹ tẹ́lẹ̀ kẹ́ bà mọ́ pa wá ká bà mọ́ wọ sẹ́ẹ̀lì ẹ lè mú wa lọ́wọ́ bí kankan ẹ tẹ́lẹ̀ kọ́kọ́ mú pé sẹ́rí àwọn alága Yorùbá tí àbí alága ọ̀dọ́ táwọn ṣe tiwọn tí wọ́n rí wọn rọ́ pé ńgbà táwọn ò sí lé ṣe mọ̀ pé àìkọ́wọ́rí èjò àwọn ìṣòro bẹ́ẹ̀ tí àwọn tá a yẹ gómìnà Àgbẹ̀kọ̀yà ẹni tá a yẹ ẹni tó kájú ẹ̀ ni. àwọn tá a yẹ ẹni gómìnà wa tó kájú ẹ̀ yóò bá wá ní tí ọ̀gá bá ṣáájú tí pamọ́lẹ̀ bá tẹ̀lé tí òjò náà bá ba èrè bá wọ́ bọ̀ lẹ́yìn ẹ lè ṣe nǹkan kan torí pé àwọn ọ̀rẹ́dì àti bàyíjà àwa ń béèrè right wa ni sẹ́yìn fún alẹ́ fẹ́ bá wa jà àwọn akẹ́kọ̀ọ́ túraká túraká gan táyọ̀ jà so nígbà tó bá di October 1st àwa ó ṣe rálì àtẹ̀wọ́ ẹ̀yin tẹ́ bá mọ̀ kó ń dẹ́rù báyìí ní stéètì yìí ẹ wá jọ ìwà nígbàdàn bí àwọn máa jáde a máa kójú bọ́ta abẹ́ sọdún pé Yorùbá fẹ́ lọ ní October 4. October 1st bá ṣe gbé fúláàgì wa rèé fúláàgì bàbá wa ta máa nà sókèrè pé Yorùbá fẹ́ gba Oòduà Republic. àwọn náà máa sọ fún wa pé àwọn ò fún wa tí wọ́n bá sọ pé àwọn ò fún wa àwọn ò fún wa pé kí nìdí ẹ̀bílẹ̀ fún wa ṣé àpọ̀tọ́ ni ṣé àlá àwọn ọmọ tó kàwé ni ṣé àní àwọn ọmọ tí ó ṣe kí ni o tí ó rí wọ́n pé ni àbí kí nìdí ìwé wo ni àwọn ọmọ tí ń kà tí àwọn ẹ̀gbọ́n tiwa àtàwọn àbúrò wa ò kà àlùmọ́ọ́nì wo ni àwọn bàbá ti ní tí àwọn bàbá wa àní ẹ̀ máa lọ àṣemọ́ àwọn náà máa sọ fún wa pé àwọn ò lè yọ̀ǹda wa ká máa lọ o àwa ní kí gbogbo ayé bá bí wọ́n pé kí ló ní tẹ́ lè yọ̀ǹda wa so gbogbo èyí tá à ń ṣe mítì lọ́tún tá à ń ṣe mítì lọ́sìn pé ká máa dóde stadium ká máa dóde bàbá kan ohun tẹ̀mí fẹ́ kọ́ ṣẹlẹ̀ ń jọ ní pé à ń retí Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá. À ń retí Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá ní ọjọ́ yẹn kí àwọn gẹ́gẹ́ ṣáájú àwọn ní ọkà kan ṣáájú àwọn apamọ́tẹ̀ gbogbo wa tẹ̀lé wọn lẹ́yìn. À ń retí ààrẹ wa kó ṣáájú jọ yẹn á tẹ̀lé àdóde ọba èmi àtàwọn ọba wa kan ṣe mítì ní nǹkan bíi ìjẹta èmi àtàwọn ọba wa kan ṣe mítì ní ìjẹta mo dẹ̀ sọ fún ọ pé ẹ̀yin bàbá wa ẹ lọ parí gbogbo dúkùn tí ń bẹ nínú àárín yín ẹ mọ́ fìyà jẹ wá ìyà tẹ́ fi jẹ wá ti ṣe kí ni o ìyà tẹ́ fi jẹ wá yẹn ó ti tó mo sọ fún wọn bẹ́ẹ̀ níjẹta kódà mo jó ń bẹ̀ tí mo dọ̀bálẹ̀ tí mo pọ́n wọn lé mo wá sọ fún wọn pé October 1st àwa fẹ́ béèrè pé à ń lọ afẹ́ Yorùbá fẹ́ dá dúró a dẹ̀ fẹ́ ẹ̀yin bàbá wa ń bẹ̀ kẹ́ ẹ tẹ̀lé a ṣùgbọ́n mo rí i pé ọ̀rọ̀ yẹ ò dúró re tó àwọn bàbá ń ṣe díẹ̀díẹ̀ bàbá ní ẹnu ọmọ ọgbà ìyá pàdé mọ́ a gbọ́dọ̀ bú àwọn bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò wa a gbọ́dọ̀ rí wọn fín kí mo sọ Ààrẹ Ọ̀nà Kakanfò wa lẹ Yorùbá a gbọ́dọ̀ rí wọn fín torí pé tí onígbà bá pe bẹ́ẹ̀ ní èkúfọ́ Yorùbá sọ pé pàǹkàrà ni a sì tún ti ní Ààrẹ Ọ̀nà Kakanfò mi ní ilẹ̀ Yorùbá for now lẹ́yìn Ìbà òun sì lólórí wa òun ni a mọ̀ kọrin fún jọ yẹn pé tí ó ṣáájú lámọ̀ pé olórí ìwà rẹ̀ ìwọ làwọn
agbègbè wa for now tí a bá wá ní tiẹ̀ báwo bí bàtà ń járáǹkì ara wa nìyẹn mo dẹ̀ mọ̀ wípé Ààrẹ Ọ̀nà Kakanfò ọkùnrin 1 million lòun náà Arógunmọ́sá dẹ̀ ni ibi tí a bá ká pẹ̀gẹ̀ yẹn ká tún fẹ́ gẹ̀ fún Arógunmọ́sá lòun náà so èmi dẹ̀ nígbàgbọ́ pé àwọn ọmọ Yorùbá ń bẹ nílẹ̀ Yorùbá tó jẹ́ pé àròlé Arógunmọ́tìtì ni wọ́n but now tábà ní ká mọ dóde pé àwọn bàbá wa fẹ́ ṣe gbà kódà kó jẹ́ àwa mẹ́wàá alábárira wa ń jọ yẹn a máa jáde a máa gbé fúlàgì wa pé a fẹ́ nǹkan báyìí ní October 1st tó bá jẹ́ àwa mẹ́wàá alábárira wa a máa jáde ń jọ yẹn èmi ni mo sọ bẹ́ẹ̀ kì í ṣe pé ẹnu pé yẹn ń fọ́nù tàbí pé yẹn ń sọ̀rọ̀ ẹnu bọ̀ kúkọ́ ohun tẹ́ lè ṣe fún wa níjọ́ yẹn kọ́ October 1st tó dé bẹ́ẹ̀ kẹ́ gbé wa pamọ́ tàbí kẹ́ pa wá kẹ́ yìnbọn tẹ́bọ̀ lè yìnbọn tí gbogbo ilẹ̀ Yorùbá gbọ́n bẹ́ẹ̀ kan náà kẹ́ pa gbogbo wa ṣùgbọ́n tẹ́lẹ̀ bá pa wá á jáde náà á jáde lọ bọ̀ àwọn kan pé kámọ́jẹ kan mọ̀ pé a fẹ́ jáde mọ́ à ń sọjọ́ ní àìlè ìdánilẹ̀ bàbá mi ò débi báyìí ilẹ̀ bàbá wa la wà ilẹ̀ bàbá wa la ṣe kí ni o a dẹ̀ ní right ọ̀sẹ̀ tí àwọn ọlọ́pàá fi yí wọn lẹ̀ Yorùbá wọn fi yí wọn lẹ̀ Haúsá ilẹ̀ Yorùbá ń bí báyìí láti bẹ̀rù ọlọ́pàá pé ọlọ́pàá máa ṣègbè máa ṣàwó fún wa Haúsá òkun ọ̀rẹ́ yàrá ìyá wọn bẹ̀ àwọn ẹgbẹ́ bá ṣe wá wà yìí o àwọn ẹgbẹ́ ti tọ́tẹ́ bá ṣe wà yìí tí ọlọ́pàá kan bá ṣe mistake kan géètì ẹnìkan ẹni tó bá ń jalè o à support yẹ ẹni tó bá lọ pa ẹja ọmọ Yorùbá tó bá jalè à support yẹ ọmọ Yorùbá tó bá lọ pààyàn ní ọ̀nà tí ọ̀tọ̀ àrùn ṣùgbọ́n pé ọmọ Yorùbá kankan jalè lórí pé à ń béèrè fún ẹ̀tọ́ bàbá wa ọlọ́pàá kan bá lọ tẹ bẹ́ẹ̀lì ẹnìkan tàbí tó bá tẹ géètì ẹ̀ gbọ̀ngàn sọ. tí ọlọ́pàá kan bá lọ tẹ bẹ́ẹ̀lì ẹnìkan lórí pé a sọ pé a fẹ́ gba ẹ̀tọ́ bàbá wa èmi ò mọ stéètì mi ò bọ̀ lọ́dọ̀ wa ń bí àtàkùn mo fi Ọlọ́run bú. àtẹ̀wọ́ náà kò tó ohun tí mo fẹ́ èyí tẹ́ wá fẹ́ jálejò wa ohun tá a fẹ́ gbà yín mọ̀ràn ni pé tẹ́ bá délé ẹ lọ sọ fún àwọn ẹ̀gbọ́n wa àtàwọn brọ́dà wa àtàwọn bàbá tó bá lọ́dọ̀ yìí pé wọ́n mọ̀ ṣe mistake ẹni tí ò ṣe ń di pẹpẹ ọbẹ̀ tàkájọ ṣe ń di pẹpẹ October 1st tí wọ́n bá dún mọ̀ọ́rú àwọn Yorùbá ní bàbá mi kan ní ó ní kinní kan bẹ nígbó tí ń dún bàbá mi kan tó wá dóhùn padà bàbá mi ní kò sí kinní kankan nu gbó tí ń dún mọ̀ọ́rú ó ní bẹ̀rù Ọlọ́run lásán ni bàbá mi Àjàní Bello ní Sunday mọ́ ní bàbá mi ó ní òsì nǹkan kan tí ń dún mọ̀ọ́rú nù gbó ó ní ìbẹ̀rù Ọlọ́run lásán ni ó ní tá a bá ti yọ ìbẹ̀rù Ọlọ́run kó ń bẹ̀ ó ní òsì nǹkan kan nù gbó ṣé rọ bàbá pa tá a bá wá yọ tójó kó ń bẹ̀ tẹ́lẹ̀ tá a bá yọ pé ẹ wọ sọ pé ìjọba nìyẹn o àwọn ọmọ tó lè nà yẹn láàrin 10 minutes wọ́n sáré nà yẹn pa wọ́n bẹ́ẹ̀ bí báyìí àwọn ọmọ tó dúró yìí wọ́n nà yẹn pa láàrin 10 minutes wọ́n gba ẹ̀ ń kó tó yẹ kí wọ́n ti wá gbé yọ. ṣùgbọ́n ọlọ́run pé ẹ̀wù ìjọba tẹ̀ wọ̀ yẹn àwọn respect but now October 1st a fẹ́ sọ fún gbogbo Nàìjíríà pé Yorùbá fẹ́ lọ. ó sáré kábàkàbà ó sáré ẹ̀ balẹ̀ yín láyọ̀ tọ́lá àwọn ọmọdé wọ̀nyí wọ́n ti dúró láti aago mẹ́wàá àrọ̀ lẹ́nu bọ̀tí wà ń bí báyìí káwọn retí ẹni mọ̀ọ́dọ́gbọ́n dá mi tiẹ̀ dó pé ìtẹ́lẹ́fẹ́ wá rí wa ẹni bá wa aago mẹ́wàá àrọ̀ lẹ́nu bọ̀tí wà ń bí ilé òpé tán tó bá di ọjọ́ yẹn rí èrò ẹ̀rọ àwọn akẹ́ wà ń bí àwa dúró rẹ bí so ọbẹ̀ tà kẹ́yìn ọkọ̀ méjì bò tẹ́ bá gbọ́kọ̀ sí Yorùbá ọkọ̀ méjì lẹ́ nílùú yìí ẹ̀kọ́ gbogbo ọkọ̀ tí wọ́n bẹ́ẹ̀ lù yẹn mọ̀ bọ̀ ń bí báyìí kájọ sẹ́rà lì yẹn ń jọ yẹn pẹ́pẹ́ àwọn mílíọ̀nù wa Ìbàdàn máa gbé mi. ẹ bá a máa share program ẹ máa share. sí stadium fún wa a máa ṣe ní street àwọn ọmọ Ìgbò tó ń ṣe òfin ní stadium wọ́n ń ṣe ní street ni wọ́n ń ṣe nínú street ìjà street gan lọ́dẹ̀ dá olóyè àwọn ọmọ ọdún agbóolé ọ̀rọ̀ wa ń bí báyìí. àjọ jẹra wa wò. ẹkùn òun lọ́mọ bùbá rẹ̀ rìn lálẹ́ ẹkùn ló ṣe kí ni lọ́mọ bùbá rẹ̀ rìn lálẹ́ stadium yẹn gẹ kì í ṣe dandan kí ìjọba fún wa so
Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ẹ má jẹ́ ká sojo ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn ká dúró ká ṣera wa papọ̀ ẹ má jẹ́ ká wo tàwọn tí bú wa ohun tá à ń ṣe yìí sìn àwọn kan mọ yín mú wọn mọ pẹ̀gàn ẹja fi wọn lẹ̀ àwọn kan mọ lérí wọn mọ dúnkokò ẹ má wo sáàdì wọn àwọn ń fọ́ ni Ọlọ́run níjọ́ bàjẹ́ ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá lè mí orúkọ mo bu làṣẹ ìkẹ́ Ìgbòho Ọlọ́run níjọ́ bàjẹ́. My governor, powerful governor. Ẹ kúrò lẹ̀. No, ẹ ti lọ, ẹ kúrò lẹ̀. Kí lẹ lè rí sọ sí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀? Kí ni orúkọ yín? Kí ni ẹ lè rí sọ sí? Báwo ni ṣe ẹ ṣe tán láti gba ilẹ̀ Odùduwà láti yọ ọmọ Yorùbá kúrò nínú ètò apanibí ẹrú tó kó wa sí? Ẹ̀ka tí a ti ń bẹ̀rẹ̀ ọ̀gbẹ́ fún láti lọ bí náà ọ̀rọ̀ nílẹ̀ tí wọ́n gbọ́ lẹ́nu ọ̀gá wa bàbá wa Ìgbòho Ọ̀sà Mọ́jàsọ́lá bàbá Victor ọ̀rọ̀ nílẹ̀ tí gbọ́ lẹ́nu wa ẹ̀ níta gbàgbà ní pé kí gbogbo àwọn Yorùbá ká mọ̀ sùn lásìkò yìí ká bọ́ ta ká túyáyá kí wọ́n jẹ́ ká mọ̀ pé tó yìí kan ń ṣe wá torí pé mo sọ̀rọ̀ kan lórí rédíò níjọ́ wo pé tó ọmọ Yorùbá kọ̀ọ̀kan ọgbọ́dọ̀ sàmì àmọ́ ìtumọ̀ àmì tá a sọ nípa rẹ̀ kò jẹ́ ọ̀pọ̀lọpọ̀ Yorùbá náà lórí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ló ti sọ ilé nù ìtumọ̀ kókó sàmì ni pé darapọ̀ mọ́ ẹgbẹ́ kan lóyè sí sọ pé tí wọ́n bá ti ẹ̀ ń dún lókè tí wọ́n ń dún sálẹ̀ ẹ̀rọ nípa ìwọ náà Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún wa. Ok, ẹ ṣe bàbá wa tó bá tún ní ìdìbèrè lọ́wọ́ yẹn á máa béèrè lẹ́kọ̀ọ́ sí láti iléeṣẹ́ Quake Media from United Kingdom àti ọ̀rọ̀ ẹ̀ ṣe àdúrà yóò gbà ọlọ́kùnrin ẹ̀ máa máa sí o ẹ̀ máa máa sí o olùkọ́ni ayé kò fún ẹjọ́ àdúrà sí yóò gbà thank you so Yes, watch me. Give me your number. Ṣé mi? Ṣé bá jọ sí ní kàárọ̀? 077 19 Oya já sọ̀rọ̀ o. Oya wá jókòó àti sẹ́yìn márùn-ún. Ó ẹ̀yin náà lẹ lọ̀gá ẹ máa bọ̀ báyìí láàrin ìṣẹ́jú márùn-ún. Ọ̀gá ìlà fẹ́ rí o, ìlà wá rí o.
Ọmọlúkà. Please help us share it. Ẹ má bá wa share kó go viral. Help us share it. Ọmọlúkà. ọmọ mi tó sùn wàá gbà yìí wàá sí oríire àjọ máa jìjà ìwọ àjọ máa jèrè ẹ ní àjọ máa jèrè ẹ. Any interview? Yes. Mr. Victor, ẹ káàbọ̀ sí ìlú Ìbàdàn. A kí gbogbo yín ní ọ̀pọ̀lọpọ̀ fún ìrìnàjò náà. Gẹ́gẹ́ tí ẹ ṣe débì báyìí ní báwo ni inú yín ṣe rí? Kí ló wú yín ní orí? Tán bá gun ẹṣin nínú mi, ẹṣin yẹn ò lè kọsẹ̀. Inú mi dùn. Kí ló fà á tí ní fi dùn? Kí làwọn kò inú mi dùn ni wípé mo rí ẹni tó jẹ́ bí aṣíwájú fún mi, tó encourage mi, tó fi ọ̀rọ̀ àti gbogbo nǹkan tó fi mú inú mi dùn wípé ilẹ̀ Yorùbá yìí a gbọ́dọ̀ gbòmìnira àti orí nǹkan ronú bẹ́mi náà ṣe ń rò wípé ìyà tó ń jẹ ọmọ Yorùbá pọ̀ a gbọ́dọ̀ bọ́ ohun tó mú inú mi dùn. Kí ló fún yín ní assurance? Báwo ṣe ní ọ̀pẹ̀tẹ̀ nígbà? Kí ló fún yín ní àrídánilójú wípé àwọn ọmọ Yorùbá gẹ́gẹ́ tí ẹ̀yin tẹ̀rí bí wàá ti ṣe tán àwọn tó wà níta tó ṣe ń gbọ́ ìsọ ìtọ́ kí ló fi ń darí pé. Ìyẹn làwọn ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìyẹn lòdìbò ń pè ní awareness. A máa bẹ̀rẹ̀ sí ní create awareness yẹn kò dẹ̀ tí ì tó àwọn kan ò tí ì gbọ́ so a máa ṣiṣẹ́ lé lórí so mo dẹ̀ ń sọ fún gbogbo èèyàn tó bá wà ní wọ́n máa gbọ́ pé ìwọ tó bá wà nílé ọtí dá sílẹ̀ mẹ́ kó sọ nípa ẹ̀ tó bá jọ ní ṣọ́ọ̀ṣì ni sọ nípa ẹ̀ pé Yorùbá fẹ́ lọ tó bá jẹ́ mosque sọ nípa ẹ̀ pé Yorùbá fẹ́ lọ anywhere tó bá wà jẹ́ kán mọ̀ pé Yorùbá ni ẹ o àti pé Yorùbá fẹ́ lọ kí n tó ìta máa ṣe kí n tó jẹ́ kẹ́ tó máa lọ torí ọ̀nà jìn lórí petition and poll yẹn kí ni àmọ̀ràn tí ẹ lè gba àwọn èèyàn lórí ẹ̀ pàápàá jùlọ wọ́n find it difficult láti máa tọwọ́ bọ̀wé yẹn ẹlòmígan ẹ̀rù ń bà pé àti tó bá tọwọ́ bọ̀wé ṣé ọlọ́pọ̀ ní mú un. ẹ má jẹ́ ká prolong ọ̀rọ̀ lórí ẹ̀ ẹni tó bá lóun ò lè wá kú kò lè jóye lé bàbá ẹ̀ kò dẹ̀ sí ọ̀fẹ́ nínú òmìnira èèyàn máa ń jà tó fi ń gba òmìnira ni so wàá gbìyànjú wàá jà kó lè gba òmìnira ẹ̀ ni so gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí tẹ́ ẹ̀ ń gbọ́ mi ẹ gbìyànjú lọ sí petition poll yẹn àti ṣe hard copy jáde yẹn lè táwọn èèyàn lè fi báírò ṣe so a máa kó káàkiri àwọn tó dẹ̀ ń béèrè soft copy ẹ̀ wọ́n á ti fún wọn kó ṣe àwọn tó dẹ̀ lè ṣe ní online kó ṣe kò sí ewu kò sí bẹ̀rù kò sí tó ń jẹ́ ayé láyà ní tá a fẹ́ ni pé a fẹ́ lọ àbáwọn ṣe mọ́ ojú bẹ́ẹ̀ lọ. ní àkótán kí ni ẹ lè sọ fún àwọn tó wà lórí afọ́nrán àti àwọn lórí ayárabíàṣá kí ni àmọ̀ràn tẹ́ máa fún wọn báwo lè ṣe fẹ́ fún wọn ní ìgboyà tí ọkàn máa balẹ̀ pé bí ẹsẹ̀ mi fẹ́ fún wọn ni wípé àwọn ọmọ Ísírẹ́lì kò sẹ́ni tó gba ilẹ̀ wọn lọ́wọ́ wọn wọ́n jà wọ́n gba ilẹ̀ wọn ni ilẹ̀ tiwa rèé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wá gbà lọ́wọ́ wọn dira wa lámùrè ẹni bá mọ Ògún ṣe kó ṣe ẹni bá mọ Kùránì ké kó ké ẹni bá mọ orí òkè ń gùn kó gùn bá lè lo báìbù lò ó ilẹ̀ wa yìí àgbọ́dọ̀ wáyé dandan ni so ìmọ̀ràn mi ni pé ẹ má jẹ́ kẹ́rù báyìí ẹ má jẹ́ káyà já yín ẹ má jẹ́ káyà fún gbogbo nǹkan tẹ́ bá ní ẹ lò
àdàfin gbogbo wa. Ẹ ṣe gan ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu bàbá wa Victor Ọmọjowó. Iṣẹ́ àwọn tó ń ṣe nǹkan ló máa nípa ọ̀rọ̀ ẹnu yẹn sáà tábàwò tọ́jú olójú àwa tí àlè wà yòókù ṣàkóso ṣùgbọ́n Yorùbá sọ wípé ìrírí ni àgbà a nílò àwọn ọ̀rọ̀ ẹnu àwọn orientation tí ẹ máa fún wa tẹ́lẹ̀ bá pé káàrin báyìí mi ò tó ní mi ní parọ́ fún yín nígbà tá a ti wá síbí bẹ́ẹ̀ ṣe bá wa sọ̀rọ̀ nígbà gan inú everybody dùn torí pé bẹ́ẹ̀ ṣe ń relate mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa so a nílò àwọn bóyá orí WhatsApp lọ́wọ́ máa fi sínú ẹ̀kọ́ kan ẹ lè invite wa ká wá tá a bá gbọ́ àwa tá a bá jẹ́ ESCO àtúnṣọ fún àwọn èèyàn pé lẹ́nu ọ̀gá wa láti gbọ́ ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ nípa tí mọ́tò yẹn a mọ̀ pé ẹ lè fà wá lé àwọn kan lọ́wọ́ tí wọ́n lè fún wa a fẹ́ ní a ní gbogbo ọ̀nà a lè fẹ́ ìrànlọ́wọ́ yín Ọlọ́run yóò bàjẹ́ sá. àtẹ̀wọ́ Àgbẹ̀kọ̀yà. ilẹ̀ ń fẹ́ wa. Àgbẹ̀kọ̀yà. ìṣọ̀kan. Àgbẹ̀kọ̀yà. àbádòye. Àgbẹ̀kọ̀yà. akéyàká. Àgbẹ̀kọ̀yà. So inú mi jẹ́ jù ní ẹ̀sìn bá wa sọ̀rọ̀ lẹ́yìn àfikún tèmi fẹ́ fi kún tí mo tó fẹ́ ṣẹlẹ̀ fún mi àṣùgbọ́n àwọn èèyàn àdẹ̀rí pé wọ́n máa ń fún wọn ní àwọn nǹkan tẹ́ bá rí Ìgbò kan tẹ́ bá ní òní kan irọ́ ní jẹ́bẹ̀ o tí a bá rí Haúsá kan tí a bá ní òní Ìbàdàn ní ìgbò kan irọ́ ní jẹ́bẹ̀ o àwọn dẹ̀ ní security influence ní ìtawọ̀ òní tí Haúsá máa ń gbélé lọ́sí ti ní ìsìn kò ní sọ kankan mo rò pa mo ẹ̀pọ̀ ẹnìkan dé kò ní tí ó tiẹ̀ lóko sọ fún ní ọlọ́pàá ni ó ní station àwọn ó lẹ́sẹ̀ kan náà ní Yorùbá àti Haúsá yẹn sẹ̀ nígbà tí dípò dẹ̀ ń bọ̀ ó dẹ̀ ní pé kí Haúsá yẹn lè ìyẹn sọ Haúsá sí inú pé kí ló ṣe wọ́n ní àwọn ọmọdé sọ àwọn tó wà ní ọba ní Haúsá yẹn